Kalau lucu, almost one dia punya musim kalah di Lembang. Makanya gue tawa. Kalau kau kami di Banjar tak, kau masih anak bayi musim kami kawan. Ini lah dia dari kami 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 ni asuhan ke. Jadi mana orang ni tahu. Boleh ni lah. Kau memang tadi lah. Tapi sih. Ni ni inda zane shagamu 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 ni shigamu shagamu 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 ni in yanke toko dan ci tara ya zo ne ko wallahi wallahi dai ga zai group ya tai gaba Aure dan ci tara ya zo ko Adi ka hau kan lai ka hau aboki na kyale kananka kyale kanina bar yanke abu bar yanke
Ake hudu. Ya gaji wani. Ya bi 4:30 da muna bai. Kayan ko. Akan kayan ko kuma ne ke kan. Ṣé wàá yìí? Ní má wàá gbò. Àti mo lọ kírun yẹn. Mo kírun tán ní 15 minutes. Ẹnu ọba ọjọ́ tí mo fún ọ ní ìgbà tí mo ń fà. Ẹnu ọba ọjọ́ mẹ́rin tí mo ní àbí sílẹ̀ báyìí. Ó lẹ́ ní ẹ̀sọ̀ náà. Kí n fi paradí láwẹ̀ o. Ó wá ń ṣí ọ̀nà rẹ̀. Bákan sí ni wọ́n ti ń rà ẹ̀. Ìbára ọ̀nà tí mo kó lára rẹ̀. Kúrò ní èkó báyìí. Àti kúrò ní èkó báyìí. Àti Lagos to Èkó báyìí. Yeah, now like this number Lagos now. Number of the state. Okay, da bakin nan. Salamu alaikum Awalu. Ya ni Awalu na yi kiranka. Allah yake gama. Ya abin ga munan da mun yi kusa shigowa ba. Lalle dai sarrafa kaɗan mu shiga. Yawa ya kwana biyu. Wallahi aiki ga kiran muna tsayi wallahi. Insha Allah, na gode.